Oko ẹyẹ nínú ẹyẹ ní gbé. Kí ni ìtumọ̀ òwe ẹ̀? Ká ìtẹ̀gbá pàdé ẹ̀ tọ́nà. Àwọn ní ekọ̀yọ́ ọlọ́mọ kọ́ sọ ọmọ ẹ̀ bó bí ẹ̀ nínú ẹ̀ náà wà. Bẹ́ẹ̀ sì ń túmọ̀ òwe ẹ̀ ó túmọ̀ sí. Òwe ẹ̀ túmọ̀ sí ní kò sí gbogbo ǹgbẹ́sẹ̀ gbòòrò kọ́gbẹ́ ẹ̀ nífọ̀. Bẹ́ẹ̀ tí owó dá wọlé nǹkan kan, owó kọ́lé, owó ra mọ́tò. Má ti tẹ̀ fọ́ gbòòrò kó tẹ̀ gbọ́dọ̀ tó lọ ṣe nǹkan yẹn. Ṣé lònà kó yí pé ọ̀pá ihò fún ayégbáyé gbọ́ ẹ̀? Òun náà ayé ń lọ́wọ́ sí. Oko ẹyẹ nínú ẹyẹ ní gbé. Nǹkan ìwà àti ẹ̀ kọ́ wàá nù ẹ̀ máa fọ́ fún ẹnìkan kọ́ gbọ́. Ẹ̀kọ́ yìí sí òwe ẹ̀ ń kọ́ wa nífẹ̀ẹ́ ká panu mọ́. Bẹ́ẹ̀ tí nǹkan kan ní owó ṣe láyé yẹ owó lọ lóyìnbó láàrin ọdún mẹ́wàá lóní. Owó di òṣìṣẹ́ lárúkọ kan láàrin oṣù mélòó kan máa fọ́ fún ẹnìkan kọ́ gbọ́. Dọ́ nǹkan ẹ̀kọ́ bọ̀ dá. Dọ́ ayé nǹkan ẹ̀kọ́ yìí nǹkan yẹn. Títí bẹ́ẹ̀ n kò ti di igi lákùn egbò ọwọ́ kàkà ẹ̀. Ó di bọ́ wà lẹ́. Ayé yẹn yìí kò fẹ́ ni fún ire. Ayé yẹn yìí kò fẹ́ ni fún ire. Gbogbo nǹkan dà fún ọ ní gbogbo ọ̀nà kò tẹ̀ mọ́. Àwọn kan bàjẹ́ fẹ́ ni. Ìdí ẹ̀ ká panu amọ́. Kò tí gbogbo ìgbésẹ̀ ire wa ní nǹkan fóònù tó ló bẹ́ẹ̀ kó ṣe ni kó ṣe. Ẹni mọ́. Ma school àpé mọ̀ lẹ́kọ̀ọ́ mi. Kúpò wẹ̀ wájú ni màá kọ́ yín. Ìtàn lè mú àkàlọ́. Ire o.